wá jókòó sórí Zoom látijọ́ ta ti bẹ̀rẹ̀ Yorùbá Nation nínú mídíà tájọ wà bó ṣe máa ń fa wàhálà náà nìyẹn bọ̀bọ́ yẹn wọ́n pè lámọ̀tẹ́kùn kò sí wàhálà tó bá wà fàtàn nínú Yorùbá world media. Rugi Giant nísìn ṣé last couple of months Nàìjíríà lọ́wọ́ Kẹ́mi Bádénà ta ló àní mo tún gbọ́ tí ìkan náà ọ̀yá yẹn ó ní àsìkò tó ó gbọ́dọ̀ wà lọ mú leadership mi jáde pé wọ́n gbọ́dọ̀ àwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ mú leadership mi jáde kọ́ gbé bàbá kí tó èsẹ́ gbasẹ́gbẹ́ ẹ mọ̀ kí mo sọ fún yín pé kí wọ́n gba ó dàbí nísìn ọmọ Ìgbò tó bá rápárá tó kọ̀ rápárá tó lòun lọ gba passport wa táà mọ̀ pọ̀ ọmọ Ìgbò ni ẹ má wọ́rì a máa strip ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ ẹ ṣe fẹ́yìntẹ́ ń love TikTok wa wọ́n ní even South Africa did the same. You remember after